irọ́ ló ń pa o. Babangida ò fẹ́ ṣètò ìdìbò June 12 tẹ́lẹ̀ mọ́. Àwọn Amẹ́ríkà ló halẹ̀ mọ́. Èyí lohun tí wọ́n ṣe fún un. Ọkàn Sultan Sokoto ìgbà náà, Alhaji Ibrahim Dasuki balẹ̀ dódó pé wọn kò ní dìbò kankan ní Nàìjíríà lọ́jọ́ 12 oṣù kẹfà June 12, 1993. Nígbà tí ìbò náà kù sí dẹ̀dẹ̀, ó lóun lọ sí Mẹ́kà lọ ṣe umra, ó sì mú Alhaji Lateef Adégbìtẹ́ dání. Alhaji Adégbìtẹ́ yìí ni akọ̀wé àgbà fún ẹgbẹ́ àwọn mùsùlùmí tó ga jùlọ ní Nàìjíríà, ìgbìmọ̀ Nigerian Supreme Council for Islamic Affairs. Ó sì gbà láti bá Sultan lọ sí Mẹ́kà tó fẹ́ lọ. Àmọ́ ó sọ fún olórí ọba ilẹ̀ Haúsá náà pé òun gbọ́dọ̀ tètè padà dé o, nítorí òun máa wá dìbò fún ọ̀rẹ́ òun kí òun sì ràn án lọ́wọ́ láti kó àwọn èèyàn jáde fún un bákan náà. Adégbìtẹ́ tún sọ pé ṣé ó mọ̀ pé ó yẹ kí òun Sultan náà wà nílé kó lè wá dìbò fún ọ̀rẹ́ ẹ̀ tó tún jẹ́ igbákejì ẹ̀ nínú ìgbìmọ̀ àwọn mùsùlùmí wọn. Abíọ́lá ni igbákejì Sultan nínú ìgbìmọ̀ tó ga jùlọ fáwọn mùsùlùmí wọ̀nyí. Yàtọ̀ sí èyí, ọ̀rẹ́ tímọ́ Abíọ́lá ni Dasuki ṣe. Ohun tó jẹ́ kí Adégbìtẹ́ máa sọ ohun tó ń sọ fún ọba náà nìyẹn. Ṣùgbọ́n èsì tí Sultan fún Adégbìtẹ́ yà á lẹ́nu. Sultan sọ fún Adégbìtẹ́ pé ìbò wo ni wọ́n fẹ́ dì tó ń dààmú ara ẹ̀, pé bí àwọn ò bá dé ní June 12 kódà kó jẹ́ ọjọ́ míì làwọn dé, àwọn yóò dìbò tàwọn. Ọ̀rọ̀ yìí ya Adégbìtẹ́ lẹ́nu. Àbí kí ni ọba yìí ń sọ yìí? Ṣé wọ́n fẹ́ ya ọjọ́ míì sọ́tọ̀ kí àwọn fi dìbò tàwọn ni? Àbí kí ló máa ṣẹlẹ̀ tí àwọn kò bá sí nílé ní June 12? Dasuki mọ ohun tó ń sọ. Adégbìtẹ́ ni ọ̀rọ̀ náà kò yé. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ 19 oṣù karùn-ún May 19, 1993, nígbà tí ìdìbò náà kù bí ọ̀sẹ̀ mẹ́ta, Sultan Sokoto ti ránṣẹ́ pé ọ̀kan nínú àwọn tí wọ́n ń ṣètò ìdìbò náà tó súnmọ́ ààrẹ Ibrahim Babangida dáadáa, ọ̀jọ̀gbọ́n Ọmọrùyì, ó pè é sí ààfin ẹ̀ ní Sokoto. Nínú ààfin náà ni Dasuki ti ránṣẹ́ sí Babangida pé kó tètè sún ètò ìdìbò June 12 yẹn síwájú tàbí kó fagilé pátápátá. Ọmọrùyì béèrè lọ́wọ́ Sultan pé kí ló dé, pé àwọn ti náwó, àwọn ti nára, àti pé gbogbo ayé ló ti gbọ́ pé Nàìjíríà fẹ́ dìbò ààrẹ ní June 12, pé tí wọn ò bá fi dìbò náà, kìnìún náà yóò sọ ìjọba àti orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu, yóò sì sọ wọ́n di alábùkù lójú gbogbo ayé. Ohun tí Sultan sọ ya Ọmọrùyì lẹ́nu jù. Sultan ní nínú àwọn méjèèjì tó fẹ́ dìbò yẹn, kò sí èyí tó jẹ́ aṣojú tàbí àyàn tí àwọn aṣáájú Haúsá fà kalẹ̀ nínú wọn. Ìyẹn ni pé àwọn méjèèjì kì í ṣe èèyàn táwọn Haúsá fẹ́. Ó ní Bashir tó fà kì í ṣe èèyàn àwọn nílẹ̀ Haúsá. Àwọn kan ló mú un wá, àwọn ni wọ́n sì mọ ibi tí wọ́n ti rí i. Èyí ni pé àwọn Haúsá Fúlàní kò ní ẹnì kankan nínú ìbò June 12 náà rárá. Ọmọrùyì béèrè pé Abíọ́lá wà ń kọ́, pé òun sá mọ̀ pé ọ̀rẹ́ àwọn Haúsá Fúlàní pàápàá àwọn ọba wọn ni Abíọ́lá ń ṣe. Sultan dá Ọmọrùyì lóhùn pé lóòótọ́ ọ̀rẹ́ òun gidi ni Abíọ́lá o, ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rẹ́ kọ́ ló wà nílẹ̀ yìí, pé kì í ṣe ayé tí òun jẹ́ Sultan nípò olórí ìjọba Nàìjíríà máa kúrò nílẹ̀ Haúsá tó máa lọ sílẹ̀ Yorùbá. Sultan ní gbogbo ohun tí àwọn bàbá òun ti là kalẹ̀ fáwọn tí wọ́n ti gbé lé àwọn lọ́wọ́ láti 1914, tí wọ́n ti fi ilẹ̀ Haúsá ṣe olórí gbogbo Nàìjíríà, kí wá ṣe lásìkò tòun ní kinní náà máa yí padà. Ó ní kò sóhun tábíọ́lá fẹ́ tí àwọn ò lè fún un, àmọ́ kì í ṣe ipò ààrẹ Nàìjíríà. Sultan kò dúró níbẹ̀ o. Ó ní kì í ṣe òun nìkan lòun ń sọ̀rọ̀ o, nítorí ohun tí òun ń wí yìí gbogbo àpapọ̀ àwọn ẹmáyà ilẹ̀ Haúsá ni wọ́n ń sọ. Àwọn sì ti sọ pé kí ọ̀kan nínú àwọn ọ̀mọ̀wé àwọn tóun náà jẹ́ olóṣèlú Àkànbí Oníyangí láti Ìlọrin kọ̀wé. Ìwé náà ti wà nílẹ̀, wọ́n máa lọ fún Babangida fúnra wọn. Àmọ́ nítorí òun mọ̀ pé Ọmọrùyì yìí súnmọ́ dáadáa lòun Sultan ṣe ń bá a sọ̀rọ̀ pé kó lọ sọ fún Babangida báyìí pé kó mọ bó ṣe máa ṣe o, kò gbọ́dọ̀ sí ìbò kankan ní June 12. Bó bá fẹ́ sún síwájú kó sún, bó bá sì fẹ́ fagilé kó tètè. Nígbà táwọn Àrẹwà bá ti gbáradì dáadáa, àwọn á sọ fún un
kó ṣètò ìdìbò tuntun. Bẹ́ẹ̀ Babangida ti sọ fún gbogbo ayé ní kọ́lẹ́ẹ̀jì àwọn ológun Nàìjíríà lọ́jọ́ 17 oṣù karùn-ún yẹn kan náà pé kò sí ohun tó lè yẹ o, àwọn máa ṣètò ìdìbò June 12. Gbogbo àwọn oníròyìn ayé ni wọ́n gbé ọ̀rọ̀ náà. Ọjọ́ kẹta ẹ̀sìn ni Sultan ránṣẹ́ burúkú yìí sí pé kò gbọ́dọ̀ sí ìbò kankan ní June 12. Ọkùnrin yìí sọ̀rọ̀ yìí fún Babangida, àmọ́ Babangida gbọ́ kò wí kinní kan. Ọ̀rọ̀ náà kò sì yé Ọmọrùyì, ó sàn wo Babangida ni. Ìdí ni pé àwọn yẹn ti gbé ìwé náà dé ọ̀dọ̀ Babangida fúnra wọn. Ọ̀rọ̀ Dasuki ti wà lọ́kàn ẹ̀, ó sì ti mọ̀ pé gbogbo ohun tó bá gbà lòun yóò fún, òun kò ní ṣètò ìdìbò June 12 yẹn. Yàtọ̀ sí ti Dasuki, àwọn ọ̀gá sọ́jà tí wọ́n súnmọ́ Babangida náà kò fẹ́ kí Abiola wọlé. Bẹ́ẹ̀ gbogbo ohun tí àwọn ti rí àti ohun tí àwọn ti gbọ́ ni pé Abiola yóò wọlé ìbò yìí tí wọ́n bá fi lè dí. Nídìí èyí, àwọn ọ̀gá sọ́jà wọ̀nyí ń sọ fún un pé kó tètè dá ìdìbò náà dúró, nítorí tí Abiola bá fi wọlé ọ̀rọ̀ náà á di wàhálà gan ni o. Àwọn ọ̀gá sọ́jà yìí ni Sani Abacha, Joshua Dongoyaro, David Mark, Anthony Ukpo, John Sagaya, Aliyu Muhammadu Gusau àti Halilu Akilu. Nínú gbogbo wọn yìí, àwọn mẹ́ta kan ló burú jùlọ: Abacha, Dongoyaro àti David Mark. Babangida bẹ̀rù wọn, kò sì lè ṣe ohun tí wọn kò bá fẹ́. Nítorí bẹ́ẹ̀, ohun mẹ́ta kan ló wà lọ́kàn Babangida nígbà tí ìbò yìí kù sí dẹ̀dẹ̀ gan-an. Mẹ́tẹ̀ẹ̀ta ò sì dáa. Àkọ́kọ́ ni èròǹgbà òun fúnra ẹ̀. Bó bá jẹ́ pé ó rọ́nà ni níbi tí kìnìún náà dé dúró, bí yóò ti ṣe wà nílé ìjọba gẹ́gẹ́ bí olórí Nàìjíríà fọ́dún 4 míì, bí Nzeribe ti ń pariwo kiri náà ni ìbá fẹ́, kìnìún náà ìbá tẹ́ ẹ lọ́rùn ju ohunkóhun lọ. Èyí ni Babangida sì ṣe ń wò pé bóyá àwọn ọmọ Nàìjíríà yóò gbà sí Nzeribe àti ẹgbẹ́ ABN ẹ̀ lẹ́nu pé kí òun lo ọdún 4 sí i gẹ́gẹ́ bí olórí ìjọba ní Nàìjíríà. Ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan, ó fẹ́ kó ṣeé ṣe. Ìyẹn ni kò ṣe nígbàgbọ́ nínú ìbò June 12, tóun náà kò sì fẹ́ kí ìbò náà wáyé rárá. Ẹ̀ẹ̀kejì ní ti Sultan Dasuki àti àwọn ẹ̀máyà tó kù. Tí wọ́n bá ti láwọn kò fẹ́ ìdìbò, kò sí ohun tí òun lè ṣe o, ìdìbò náà yóò gbélẹ̀ ni. Ìyẹn wà níbẹ̀ tí Babangida fi rò pé June 12 yẹn kò lè ṣeé ṣe, tó sì ti ní ìfọ̀kànbalẹ̀ pé tí ọ̀rọ̀ náà bá di wàhálà, àwọn aṣáájú Haúsá wà lẹ́yìn òun, pé tó bá ya níbù wọn yóò bá òun ràn, bó bá sì jẹ́ òòró ló ti ya wọn yóò ràn fóun. Ẹ̀ẹ̀kẹta ní ti àwọn ọ̀gá sọ́jà ọmọ ẹ̀yìn ẹ̀. Ó mọ̀ pé ìbò June 12 àti ọ̀rọ̀ Abiola ló fẹ́ dá èdè àìyedè sílẹ̀ láàrin àwọn. Bí òun bá sì ti pa ìbò náà tì, kò ní sí wàhálà kankan, torí òun ò lè gbàgbé wọn o. Odò tó bá gbàgbé orísun ẹ̀, gbígbẹ ni yóò gbẹ. Ohun tó fà á tó fi jẹ́ pé nígbà tí adájọ́ bá sì pẹ̀mẹ̀ jíṣẹ́ tí wọ́n rán tó ní ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣètò ìdìbò June 12, inú Babangida dùn lẹ́gbẹ̀ẹ́ kan. Ó rò pé níbi tí ọ̀rọ̀ náà yóò yanjú sí nìyẹn. Adájọ́ tó dájọ́ lóru yìí, adájọ́ ìpẹ́mẹ̀, ọ̀dọ̀ mínísítà fún ètò ìdájọ́ ìjọba Babangida yìí, Clement Akpangbo, ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di adájọ́ o. Ohun tó sì jẹ́ kó rọrùn fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé Ìbò ni Nzeribe tó ń fi ABN dá wàhálà sílẹ̀ yìí, Ìbò ni Akpangbo, Ìbò sì ni ìpẹ́mẹ̀ tó dájọ́ lóru. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Akpangbo ti wà nídìí ọ̀rọ̀ yìí. Òun náà ló sì wá adájọ́ tó dájọ́ náà lẹ́yìn tóun, Nzeribe àti ọ̀gágun Akilu tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ fún Babangida ti ṣèpàdé wọn. Èyí ni pé ìdájọ́ yìí kì í ṣe ìdájọ́ lásán bẹ́ẹ̀. Ìdájọ́ tí Babangida àti ìjọba rẹ̀ mọ̀ sí ni. Ìdájọ́ tí àwọn ọ̀gá sọ́jà, Sultan àti àwọn ọba ilẹ̀ Haúsá gbogbo sì fẹ́ ni. Ṣùgbọ́n ohun tí wọn ò rò ló ti díẹ̀ yọ fún gbogbo wọn o. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti dájọ́ yìí lálẹ́ ọjọ́ 10 oṣù kẹfà yìí ní Babangida ti bẹ̀rẹ̀ sí tẹlifóònù àwọn èèyàn ńlá àti àwọn tí wọ́n jọ wà nídìí ètò ìdìbò yìí. Òun fẹ́ mọ ohun tí yóò ṣẹlẹ̀ pẹ̀lú ìdájọ́ náà. Ọmọrùyì ní nígbà tó pe òun láti béèrè pé kí lè ro tòun lórí ẹ̀, òun sọ fún un pé ìdájọ́ náà kò lẹ́sẹ̀ nílẹ̀, kò sì sí ohun tó gbọ́dọ̀ ṣe ju kó pàṣẹ kí wọ́n dìbò ní June 12. Kó ní káwọn elétò ìdìbò máa bá iṣẹ́ tiwọn lọ láì dá sí àṣẹ ìranù tí ilé ẹjọ́ náà pa. Ọmọrùyì yìí lòun sọ bẹ́ẹ̀ nítorí òfin ti wà tó sọ pé ilé ẹjọ́ kankan kò láṣẹ láti dá sọ̀rọ̀ ìdìbò yìí. Bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ kan kò gbọ́dọ̀ pàṣẹ kankan lórí ẹ̀. Ilé ẹjọ́ tó bá pàṣẹ ó kàn ṣe tiẹ̀ sápò ara ẹ̀ ni.
Ọmọrúyì ní òun rán Babangida létí pé Decree 13 of 1993 kò fààyè gba ohun tí adájọ́ Ìpẹ́mẹ́ ṣe. Bẹ́ẹ̀ ló ti dáàbò bo Babangida tàbí ètò ìdìbò rẹ̀ lọ́wọ́ ewu. Ọmọrúyì ní ohun tí òun rí lẹ́yìn tí òun ṣàlàyé ọ̀rọ̀ yìí fún Babangida ni pé inú ẹ̀ kò dùn. Ó dàbí pé ọ̀tọ̀ lohun tí Babangida fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ lohun tí Babangida fẹ́ gbọ́ nítorí kì í ṣe Ọmọrúyì nìkan ló pe. Ó ti tún pe àwọn míì. Ohun tí àwọn yẹn sì ń sọ fún ni pé kó lo àǹfààní àṣẹ tí ilé ẹjọ́ pa yìí kó ní kí wọ́n sún ètò ìdìbò náà síwájú títí tí ọ̀rọ̀ náà yóò fi yanjú ní kóòtù, kó má jẹ́ pé gbogbo ohun tí àwọn ń ṣe àwọn kò tẹ̀lé òfin. Àwọn ọ̀gá sọ́jà yìí ti sọ bẹ́ẹ̀ fún. Sultan ti pè ó ti kí ikú oríire. Oríire náà sì ni pé ó ti jàjàbọ́. Òun fúnra ẹ̀ náà sì ti bá ara ẹ̀ sọ̀rọ̀ pé ọ̀nà rẹ̀ láti yọwọ́ kúrò nínú ètò ìdìbò náà. Bó sì ti ń kí ara ẹ̀ kú oríire, bẹ́ẹ̀ ló ń fọkàn dúpẹ́ lọ́wọ́ Nzeribe àti ABN ẹ̀ náà pé wọ́n ṣeun. Ohun tó ṣe pé Ọmọrúyì rèé tó sì ń retí pé kí ìyẹn náà sọ pé àṣẹ tí ilé ẹjọ́ pa yẹn làwọn gbọ́dọ̀ tẹ̀lé kí ohun gbogbo lè come to kó ṣe rẹ́gí. Àmọ́ Ọmọrúyì disappoint ẹ̀, ó já a kulẹ̀. Ó ní ohun tó ń fẹ́ yẹn kò ṣeé ṣe. Síbẹ̀ Babangida kò gbà pé kò ṣeé ṣe. Ọgbọ́n tí yóò fi ṣe nìkan ló kù tó ń ronú lórí ẹ̀. Nígbà náà ni gudugbẹ̀ já ní nǹkan bá dàrú fún Babangida. Ṣé alákìísà tó ń jó lóru ni kò mọ̀ pé ilẹ̀ ò ní pẹ́ mọ́. Bí ìròyìn ti jáde pé ilé ẹjọ́ kan dájọ́ láago 9:30 alẹ́ pé kí wọ́n má dìbò June 12 mọ́ ni wọ́n ti gbọ́ l'Amẹ́ríkà. Lọ́wọ́ alẹ́ náà ni wọ́n sì ti ránṣẹ́ sáwọn aṣojú wọn ní ẹ́mbásì wọn tó wà níbí. Wọ́n sì ti ṣe mítìnì lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí láàrin òru. Ńlá Amẹ́ríkà bá fìbínú kọ̀wé sí Babangida. Ìwé tí wọ́n kọ náà lọ báyìí pé àwa o, ìjọba Amẹ́ríkà o, à ń retí ohun tí ìjọba ológun orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ ṣe lórí ìdájọ́ ilé ẹjọ́ gíga Àbújá yìí. Àmọ́ ṣá o, ká sọ kó yanjú o pé ìjọba Amẹ́ríkà kò ní faramọ́ kí ẹ sún ọjọ́ ìdìbò yìí síwájú rárá. Bí wọ́n ti sáré kọ̀wé sí Babangida yìí náà ni wọ́n ju ìwé ọ̀hún síta. Nígbà tí ilẹ̀ yóò sì fi mọ́ ní ọjọ́ kejì, ariwo ti kárí ìlú pé ìjọba Amẹ́ríkà ní wọn kò ní faramọ́ kí Babangida sún ọjọ́ ìdìbò ààrẹ yìí síwájú. Ọ̀rọ̀ náà di ìjayà ńlá sí Babangida fúnra ẹ̀ lọ́rùn. Ohun tí èyí túmọ̀ sí ni pé Amẹ́ríkà kò ní gbà kí òun sún ọjọ́ ìdìbò síwájú. Èyí tó túmọ̀ sí pé wọn kò tilẹ̀ ní gbà kí òun ṣe olórí Nàìjíríà fún ọjọ́ kan sí i mọ́. Babangida mọ̀ pé Amẹ́ríkà ti di ọlọ́pàá òun báyìí. Wọ́n ń ṣọ́ òun lọ́wọ́, wọ́n ń ṣọ́ òun lẹ́sẹ̀ ni. Ó dàbí pé wọ́n ti mọ gbogbo itú burúkú tí òun fẹ́ pa. Òun kò sì yàtọ̀ sí ẹni tí wọ́n fẹ́ sun jẹ tó tún ń fepo para. Ló bá sáré ránṣẹ́ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ ọ̀gá ńlá tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò yìí. Ó pe Humphrey Nwosu tó jẹ́ olórí NEC tó ń ṣètò ìdìbò náà gan. Ó pe Ọmọrúyì tó jẹ́ olórí ibùdó fún ìmọ̀ ìjọba tiwantiwa. Ó sì pe Olú Adẹ́nìjì ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátá nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa. Ó ní kí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ fóun pé kí l'Amẹ́ríkà mìíní. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta fohùn ṣọ̀kan pé àfi kí ìbò náà máa lọ bẹ́ẹ̀ o kó yá wáyé ni. Babangida tún bi Adẹ́nìjì pé àní kí l'Amẹ́ríkà mìíní pẹ̀lú lẹ́tà tí wọ́n kọ sóhun yẹn. Adẹ́nìjì sọ fún pé ohun tí Amẹ́ríkà ń sọ ni pé àwọn yóò fìyà jẹ Nàìjíríà dáadáa àti olórí ìjọba abẹ bí wọn kò bá ṣètò ìdìbò náà lọ́jọ́ tí wọ́n dá. Iná jó Babangida lábẹ́ aṣọ wàyí, àmọ́ ó fọkùnrin gbé e. Ó ní kí wọ́n tiẹ̀ kọ́kọ́ bá òun lé olórí iléeṣẹ́ ètò ìròyìn ilẹ̀ Amẹ́ríkà tó wà ní Nàìjíríà USIS dànù, ìyẹn Michael O'Brien, pé òun ló lófòófó tó sáré gbé ìròyìn ọ̀rọ̀ náà fún wọn l'Amẹ́ríkà nígbà tí wọn ò tiẹ̀ tí ì yanjú ẹ̀ rárá. Ó kàn fi eléyìí ṣe bójúbójú lásán kí Amẹ́ríkà lè rò pé ọ̀rọ̀ náà kò tú irin kankan lára ẹ̀ ní o. Ṣùgbọ́n nítorí Amẹ́ríkà gan ló ṣe gbà láti ṣètò ìbò náà tó sì dágunlá sí gbogbo ọ̀rọ̀ tí àwọn ọ̀gá sọ́jà àti èyí tí àwọn Sultan sọ, nítorí ó mọ̀ pé tí igi ọ̀rọ̀ náà bá dá gbáú òun ni kinní náà yóò dálé lórí jùlọ. Pàápàá nígbà tí kinní náà ti lọ́wọ́ Amẹ́ríkà nínú báyìí, kíá ló pàṣẹ pé kí Humphrey Nwosu lọ kéde ọ̀rọ̀ náà síta pé àwọn kò gba ìdájọ́ náà o. Ìbò yóò wáyé ní June 12, kò sí bàbá ẹnìkan tó lè yí padà mọ́. Ọ̀rọ̀ náà ya àwọn Nzeribe lẹ́nu nígbà tí wọ́n gbọ́. Àwọn tí wọ́n ti rò pé níbi tí ọ̀rọ̀ náà yóò pín sí nìyí, àárín wọn sì dàrú fúngbà díẹ̀ torí wọn ò mọ ohun tí wọn yóò ṣe.
wọ́n rò pé Babangida ti padà lẹ́yìn àwọn, ibi tí wọn yóò gbà kò sì yé wọn mọ́. ìdí ni pé Humphrey Nwosu tó sọ̀rọ̀ tún fi kò jọ èpè kò jọ àdàbílé pé gbogbo ẹni tó bá fẹ́ dojú ìdìbò June 12 rú àtúbọ̀tán wọn kò ní dáa nítorí ìjọba ológun yóò ya lù wọ́n bí ògiri àlàpà, wọn yóò sì káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. ọ̀rọ̀ náà dàrú mọ́ Sultan pàápàá lójú, bẹ́ẹ̀ làwọn ẹ́máyà. ohun tí wọ́n sì ń béèrè lọ́wọ́ ara wọn ni pé kí ló tún ṣẹlẹ̀. ìbẹ̀rùbojo Abíọ́lá sì mú gbogbo wọn. ṣé Abíọ́lá yóò wá wọlé ìbò ní June 12 yìí ni? ká má rí i. ṣùgbọ́n ká má rí i ni gbogbo wọn kàn ń pariwo. kò sẹ́nìkan tó mọ bí kinní náà yóò ti rí àfi Babangida fúnra ẹ̀ nìkan. èyí tí à ń wí yìí ti pẹ́, ilẹ̀ June 12 ti mọ́, ìbò ti fẹ́ bẹ̀rẹ̀, àmọ́ kò sẹ́ni tó mọ ohun tí yóò ṣẹlẹ̀ lásìkò ìbò, kò sẹ́ni tó lè sọ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìdìbò. kí ló wá ṣẹlẹ̀ gan lẹ́yìn ìdìbò June 12? kí ni Babangida ṣe? kí ni Sultan Sokoto ṣe? kí làwọn ọ̀gá sọ́jà bíi Abacha ṣe? ẹ tún pàdé wa lọ́la òde yìí. ọlá òde yìí náà ni Ọláyíwọlá Alága ló ṣàtúpalẹ̀ ìtàn yìí fún bùdó àgbáyé tó ń rí sí àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.